Alagbado part 2 gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wo sinimá Yorùbá movie tí ẹ fẹ́ wo sinimá Alagbado part 2 láti ọwọ́ Odunlade Adeola part 2 àti wà lórí YouTube gbogbo wa la ṣe kíni la gbádùn sinimá part 2 àwọn ọ̀pọ̀lọpọ̀ ló wá mẹ́sẹ̀jì mi wípé ó yá Àṣeyọrí TV wá gbé wa débẹ̀ ìgbà wo gangan ni part 2 sinimá Alagbado fẹ́ jáde nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ràn sinimá náà nítorí pé àwọn àgbààgbà òṣèré wà ńbẹ̀ ọ̀gá mi pàtàkì kan wà nínú sinimá yẹn tó jẹ́ kí n fọ́ fún sinimá yẹn àwọn náà ni Alebiosu Awoloyo mo like Alebiosu gan nítorí pé aṣọ wọn ṣe kíni ó gáyàtà nínú sinimá Alagbado tẹ́ bá wo àtùpà kẹsàn tó ń bọ̀ ní ọjọ́ kẹsàn oṣù kẹsàn ẹ rí wípé Alebiosu àwọn náà wà nínú sinimá yẹn yẹn àtùpà kẹsàn yẹn Alebiosu wọn ṣe kíni wọ́n wà ńbẹ̀ sinimá yẹn máa jáde ní ọjọ́ kẹsàn oṣù kẹsàn sórí YouTube yẹn Àṣeyọrí tí a wà yìí náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Alagbado part 2 láti ọwọ́ Odunlade Adeola òṣèré wo gangan lẹ́yìn gbádùn jù nínú sinimá Alagbado part 1 ṣé Odunlade fúnra wọn ni àbí ọ̀gá mi pàtàkì ìyẹn apakúfọ̀ àwọn náà ṣe kí ni wọ́n dá bẹ̀bẹ̀ mú role tí apá play nínú sinimá yẹn á rí i pé role tó lágbára ni nítorí pé kí ni apá wọn gbìyànjú gidigidi gan gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé apá máa ń play comedy role but nínú sinimá yẹn tẹ́ bá wò wọ́n dáadáa ẹ rí i pé wọ́n dáṣàn bolẹ̀ àwọn àti Alebiosu Awoloyo ohun tó jẹ́ kí inú mi ṣe kí ni kó dùn sí sinimá náà jù nìyẹn ẹ má gbàgbé láti subscribe sí channel tẹ́ bá fẹ́ mọ̀ nípa àwọn Yorùbá film industry tó bá láàmìlaka ìgbà wo ni part 2 wa máa jáde à ń gbìyànjú láti gba upgrade láti ẹnu ọ̀gá wa ìyẹn producer sinimá yìí ìyẹn Odunlade Adeola tí wọ́n bá ti fún wa ní upgrade ìgbà tí wọ́n máa release part 2 á wá sórí ìkànnì yìí Àṣeyọrí TV láti wá já yín tán déètì tó máa jáde sórí YouTube fún ìdí èyí make sure pé o tẹ subscribe button yẹn kó má bàa miss update ìjọ tó máa jáde sórí YouTube nítorí pé kíni ẹ ti mọ bá ṣe ń ṣe lórí Àṣeyọrí TV àwa la máa kọ́kọ́ ṣe kíni la máa kọ́kọ́ wá láti wá gbé yín débẹ̀ pé sinimá Alagbado part 2 ó ti jáde àwa la máa ṣe kíni àwa la máa kọ́kọ́ wá já yín tán lórí YouTube kẹ́yìn má bàa ṣe kíni kẹ́ má bàa wá waste data yín lọ máa wo àwọn fake Alagbado part 2 nítorí pé ẹ ti mọ bọ́n ṣe ń ṣe lórí YouTube oríṣiríṣi àwọn èèyàn ló máa upload fake part 2 sórí YouTube fún ìdí èyí la ṣe máa ń wá láti wá ṣe kíni láti wá cover ẹ̀yin subscriber wa ẹ̀yin tẹ́ ń subscribe sórí channel wípé kẹ́ má bàa ṣe kíni kẹ́ má bàa waste data yín fún ìdí èyí tẹ subscribe button yẹn ìjọ tí Alagbado part 2 bá máa jáde á wá sórí ìkànnì Àṣeyọrí TV láti wá ṣe kíni láti wá gbé yín débẹ̀ a máa pàdé ní next video mi ìyẹn tó bá subscribe sí channel tí o bá subscribe a lè má pàdé mọ́ o ire o. ẹ wá gbọ́ látòní lọ ẹ máa sanwó orí bẹ́ẹ̀ ni ẹ tún máa sanwó ìrìnsẹ̀ pẹ̀lú iye ẹsẹ̀ bàtà tẹ́ ẹ bá lè san ní kẹrin kò wá tán síbẹ̀ o ẹ bá ti ń jí ẹ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùà mọ́ ọwọ́ èmi aṣojú ni kẹ́ ẹ ti máa dúpẹ́ ọ̀dà àbá nítorí pé yìí máa gbowó èmi tẹ́ bá ń mí. nínú ilé ìgbé ẹ ń jẹ lọ́fẹ̀ẹ́ ẹ ń mu lọ́fẹ̀ẹ́ ẹ ń jí lọ́fẹ̀ẹ́ ẹ ń sùn lọ́fẹ̀ẹ́ owó orí yín kọ́. àtẹ̀síwá tó wọ́ orí èwo tún lówó ìrìnsẹ̀ owó ẹ̀ sì bẹ̀rù ọlẹ́yìn kiri ní kò lórí yìí. ó ní amadu pẹ́lú Elédùà mọ́ ó ní amadu pẹ́lú ọ̀rẹ́ ọmọ tí ń ṣe ọ́. àjọpá.